kí ìlọsíwájú àti ètò ààbò tó péye lè wà ní Nàìjíríà. Èyí gan ló mú àwọn àgbààgbà ọmọ ẹgbẹ́ òṣèlú APC ṣèpàdé ní ilé ìjọba Èkó ní Marina lọ́jọ́ 23 oṣù karùn-ún ọdún 2021. Olóyè Bísí Àkàndé ló ṣáájú àwọn àgbààgbà ẹgbẹ́ yìí níbi tí Aṣiwaju Bọ́lá Ahmed Tinubu náà ti wà níbẹ̀ pẹ̀lú àwọn gómìnà bíi Babájídé Sanwó-Olú tó gbà wọ́n lálejò, Gbóyèga Oyètọ́lá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn, Fẹ́mi Gbàjàbíàmílà olórí àwọn aṣojú-ṣòfin láti Àbújá, Olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àtàwọn èèyàn pàtàkì míì nínú ẹgbẹ́ òṣèlú APC. Lẹ́yìn ìpàdé tó gbà wọ́n bíi wákàtí mẹ́rin gbáko tí àwọn aṣáájú olóṣèlú ìfitilẹ̀kùn mọ́rí ni Olóyè Bísí Àkàndé bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ohun tí wọ́n fẹnu kò lé lórí. Àlàyé tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ náà sì ṣe ni pé. Ìpèníjà ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà báyìí ló mú àwa àgbààgbà ìwọ̀ oòrùn gúúsù nínú ẹgbẹ́ òṣèlú APC ṣèpàdé lónìí ọjọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2021. Lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ àti ìfikùnlukùn wa, èyí ni àwọn ohun tí a fẹnu kò lé lórí. Àwa àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC bá ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari, iléeṣẹ́ ológun àti mọ̀lẹ́bí àwọn sọ́jà tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ òfurufú tó wáyé lọ́jọ́ Ẹtì Friday tó kọjá yìí nípínlẹ̀ Kaduna kẹ́dùn gidigidi. A gbàdúrà kí Ọlọ́run tù wọ́n nínú. A ò faramọ́ báwọn kan ṣe ń pariwo lọ́tùn lósì pé àwọn fẹ́ kí Nàìjíríà pín àtàwọn tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tó lè kó bá àlàáfíà ìlú. A gba àwọn èèyàn tí wọ́n ń gbé èrò yìí kiri níyànjú pé kí wọ́n jáwọ́ nínú ẹ̀. Ohun tí àwa dúró fún ni ìṣọ̀kan Nàìjíríà àti ìlọsíwájú rẹ̀. Àwa náà mọ̀ dáadáa pé ètò ààbò mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè yìí, pàápàá lórí bí àwọn afẹ̀míṣòfò ṣe ń kọlu àwọn èèyàn kiri, tí àwọn ajínigbé àtàwọn ìwà ọ̀daràn míì ti gbilẹ̀ káàkiri àwọn agbègbè kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè yìí, èyí tó ń kó bá àlàáfíà aráàlú. Àwa ń rọ ìjọba àpapọ̀ láti túbọ̀ ṣiṣẹ́ lórí ètò ààbò, kí wọ́n ró àwọn ẹ̀ṣọ́ aláàbò lágbára kí àwọn èèyàn lè fẹ̀dọ̀ lórí òróró. Ó jẹ́ ohun tó bàyàn nínú jẹ́ pé àwọn èèyàn pàtàkì láàrin ìlú wà lára àwọn tó ń sọ àwọn ọ̀rọ̀ tó lè da ètò àlàáfíà ìlú rú. Àwa ń fi àsìkò yìí rọ ìjọba ní gbogbo ìpele ìṣàkóso àtàwọn ẹ̀ṣọ́ elétò ààbò láti sa gbogbo ipá wọn lórí bí àlàáfíà yóò ṣe padà sáàrin ìlú kí ìṣọ̀kan lè fẹsẹ̀ rinlẹ̀ dáadáa. Àti pé gbogbo àwọn èèyàn orílẹ̀-èdè yìí náà la rọ̀ láti máa fi ọ̀rọ̀ tútù bá ara wa lò kí a lè ṣẹ́gun ariwo àti ìrọ́kẹ̀kẹ̀ wàhálà tó wà láàrin ìlú. Ní tiwa, a kò faramọ́ ìdàlúrú tàbí ohunkóhun tó lè kó ìlú sínú ìdààmú níbikíbi lórílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ la kò faramọ́ kí ẹ̀yà kan tàbí àwọn ìlú kan máa fi ara ni ara yòókù ní Nàìjíríà. Bákan náà la fẹ́ kí ìjọba túbọ̀ ṣètò ààbò sáwọn ibi tí àwọn jàǹdùkú afẹ̀míṣòfò ti kọlù rí àti sáwọn ibòmíì káàkiri orílẹ̀-èdè yìí. Ètò ìjọba tí agbára yóò wà fún àwọn ìpínlẹ̀ láti lo àwọn ohun àlùmọ́ọ́nì wọn fún ìdàgbàsókè ìlú làwa náà nígbàgbọ́ nínú ẹ̀. Ìjọba tí agbára yóò wà fún àwọn ìpínlẹ̀ láti ṣiṣẹ́ ìdàgbàsókè wọn tí agbára ìjọba àpapọ̀ yóò dínkù lókè. Níbi tí ìjọba àpapọ̀ bá ti fún àwọn ìpínlẹ̀ láàyè láti ṣiṣẹ́ ìdàgbàsókè wọn, èyí yóò mú kó rọrùn láti tètè paná ohun tó ṣeé ṣe kó dá wàhálà sílẹ̀ kó tó dòun tí apá kò ní ká. Bákan náà ni yóò fààyè sílẹ̀ fún ìdàgbàsókè láwọn ìjọba ìbílẹ̀ àti ètò àtúntò ìjọba tó péye. Irú ètò ìjọba yìí yóò fún àwọn ìjọba ìpínlẹ̀ láǹfààní láti ní ọlọ́pàá ìpínlẹ̀. Bákan náà la fọwọ́ sí ìpàdé táwọn gómìnà ìhà gúúsù ṣe nílùú Àsàbà nípínlẹ̀ Delta lórí ìpèsè ibi ìjẹko fáwọn màálù. Ìgbésẹ̀ wọn yìí yóò mú òpin dé bá wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àgbẹ̀ àtàwọn darandaran tí yóò sì mú ètò ọrọ̀ ajé wọn rú gọ́gọ́ sí i. Àwa fi àsìkò yìí rọ ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ lórí bí ètò yóò ṣe wà fún àwọn darandaran tí wàhálà kò fi ní máa sí láàrin wọn àtàwọn àgbẹ̀.
Bákan náà la rọ ìjọba àpapọ̀ láti ṣètò owó ìrànwọ́ fún àwọn ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ nípasẹ̀ ètò ẹ̀yáwó ní báǹkì àpapọ̀ ilẹ̀ wa tí yóò mú kó ṣeéṣe fún wọn láti kọ́ àwọn ibi ìjẹko fún ẹnikẹ́ni tó bá fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Gbogbo àwọn ọba aláyé wa náà la kí fún akitiyan wọn, bẹ́ẹ̀ la rọ̀ wọ́n kí wọ́n túbọ̀ máa lo ipò wọn fún ìdarí ìlú àtàwọn agbègbè. Ju gbogbo ẹ̀ lọ, àwọn olóṣèlú ọmọ ẹgbẹ́ APC ti rọ ìjọba àpapọ̀ pé kó túbọ̀ mú ètò ààbò Nàìjíríà dúró ṣinṣin. Bẹ́ẹ̀ ni wọ́n tẹnumọ́ pé àwọn kò fara mọ́ ariwo táwọn èèyàn kan ń pa kiri pé Nàìjíríà gbọ́dọ̀